Olúwa kọ́lọ́run kó ṣàánú wa ni o. Kọ́lọ́run jẹ́ ká gbọ́, kọ́lọ́run jẹ́ ká gbádùn nílùú yìí. Kọ́lọ́run má jẹ́ kí ẹ̀sìn kó bayé wa jẹ́. Ọlọ́run kọ́ ló fẹ́ bayé wa jẹ́ o. Àwa fúnra ara wa ọ̀nà tá à ń gbà ṣe ẹ̀sìn àfi bígbà tí yẹn ń ṣe ẹ̀sìn ni. Kọ́lọ́run má jẹ́ á ṣe ẹ̀sìn. Láìpẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti máa rí fídíò Ṣọlá Allyson àti Lateef Adédìméjì. Wọ́n ṣe fídíò yẹn ó dẹ̀ dùn. Ṣọlá Allyson tó ṣe Jí Òwúrọ̀ òun ló pe Lateef Adédìméjì. Mo wá kà á nínú ìròyìn torí mo wo fídíò yẹn fúnra mi. Torí àsìkò ni mo ń ṣe fẹ́ lo fídíò púpọ̀ lórí dátà. Mo rí ibi tí Ṣọlá Allyson ti kọrin tó dùn. Ó dẹ̀ pe Lateef Adédìméjì. Ìtó wà ń bẹ̀rẹ̀ Mùsùlùmí ni Lateef Adédìméjì tó kéwú dáadáa tó dẹ̀ gbẹ̀sìn. Kìrìsìtẹ́nì gidi ni Ṣọlá Allyson. Tí Ṣọlá Allyson bá wá pe Lateef Adédìméjì, táwọn méjèèjì wá sọ lórí stage nígbà tí Ṣọlá Allyson kọrin débì kan tó pe Lateef Adédìméjì pé kó wá sọ̀rọ̀ kó dẹ̀ wá kọrin. Yàtọ̀ fún pé wọ́n ń fi talent tọ́lọ́run fún wọn, wọ́n ń polongo ìyìn rere látara ẹ̀sìn méjèèjì ni. Torí ọ̀nà àlàáfíà làwọn méjèèjì tọ̀. Wọ́n dẹ̀ ń sọ especially Lateef Adédìméjì wípé bóun ṣe wà yìí òun kéwú ó dẹ̀ fàáyà. Òun nígbàgbọ́ nínú àlàáfíà, òun sì nígbàgbọ́ nínú Ọlọ́run. Òun mọ̀ wípé orin kìrìsìtẹ́nì náà máa ń bóun sọ̀rọ̀ pé ọ̀nà tó ní kálukú ń gbà bọ́lọ́run sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ṣùgbọ́n Ọlọ́run kan ṣoṣo là ń sìn. Ẹ jọ̀ọ́ kí ni Lateef Adédìméjì ṣe tí ò dáa? Kí ló sọ tí ò dáa? Kí ni ẹ̀ṣẹ̀ Ṣọlá Allyson tó pe Lateef Adédìméjì kó wá kún òun lórí stage láti bóun ṣe show? Ẹ gbàgbé pé entertainer làwọn méjèèjì. Iṣẹ́ entertainment kò mọ ẹ̀sìn kankan. Bó bá jẹ́ pastor church tí wọ́n bá ní babaláwo ló máa ṣe, ó máa pọ̀fọ̀ lójú ẹ̀. Tó bá jẹ́ àáfàá mọ́ṣáláṣí imam tí wọ́n bá ní babaláwo àbí pastor ló máa ṣe, ó gbọ́dọ̀ ṣe. Ṣé ẹ ti bá wọn Mainframe ṣiṣẹ́ rí? Ẹ wo bẹ́ẹ̀ ṣe wọ́n pa kádàrá èèyàn dà lórí iṣẹ́. Ẹ mọ̀ pé ṣé lágbájá ló ṣe báyìí? So ó tiẹ̀ lè ṣe báyìí. Ibi tí mò ń lọ rèé. Àwọn alákatakítí ẹ̀sìn kan, kí ló dé? Kí ló dé? Mùsùlùmí náà làwa náà. Rafi lórúkọ bàbá wa, Jẹ̀lílì lèmi náà, Abdul ni mí. Kí ló dé? Ẹ ń bẹ̀sìn Islam jẹ́. Ṣàbẹ́ ẹ̀gbáṣà táwọn èèyàn ń dá lórí social media ń sìn. Ẹ lọ máa wo comment àwọn èèyàn bí wọ́n bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn. Kí ni problem yín gangan? Kìrìsìtẹ́nì ò sọ̀rọ̀ wípé kí ló dé tí Ṣọlá Allyson pé Lateef Adédìméjì. Àwọn àfáà kan lọ sórí Facebook. Wọ́n lọ sọ́mbẹ̀ wípé bí Lateef Adédìméjì ṣe kọrin papọ̀ pẹ̀lú Ṣọlá Allyson, ó lè gbé kúrò nínú ẹ̀sìn Islam. Ó lè gbé kúrò nínú ẹ̀sìn Islam. Oh my God. Ṣé n tó wà nílẹ̀ inú gbogbo tí à ń ránṣẹ́ nìyẹn? Ìtó kàn yín kù nìyẹn. Gbogbo òṣòro tó bá wa lórílẹ̀‐èdè yìí kò kàn yín. Ẹ rí nǹkan gidi kọ́mẹ̀ntì nípa ẹ̀ àfi ẹ̀sìn. I am telling you, nonsense lẹ́ ń ṣe o. Ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀. Mi ò sọ pé gbogbo ẹlẹ́sìn Islam àbí Mùsùlùmí o. Kì í ṣe gbogbo Mùsùlùmí o. Torí àwọn Mùsùlùmí kan wà tí ń ṣe ẹ̀sìn Islam tẹ́ ní làákàyè. Bóyá illiterate ló ń da ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà tẹ́ máa ń ṣe báyìí láàmú. Ta ló sọ fún yín pé ẹ̀sìn kan ló wà nínú ilé ayé ìta gbọ́dọ̀ ṣe? Ẹ jẹ́ kí n wá já yín tán. Bí kìrìsìtẹ́nì bá kú ònú kìrìsìtẹ́nì tó bá lọ sínú ẹ̀sìn Islam, kò Ọlọ́run ò mọ̀. Ọlọ́run ò rán. Ta ló sọ wípé ẹ̀sìn kan lẹ̀sìn tó bá mú ni wọ̀run rere?
a dẹ̀ máa ń sọ, a dẹ̀ máa ń pariwo ẹ̀ dẹ̀ ní tìjú, ẹ̀ dẹ̀ tún lọ sórí social media lórí Facebook ẹ̀ lọ comment. Ìtò ṣe yẹn lè gbé kúrò nínú ẹ̀sìn Islam. Tó bá wá kúrò nínú ẹ̀sìn Islam, ó wá mì pé kò lè ráyé gbé mọ́. Èyí tẹ́ ẹ ṣe sí Alhaji Wasiu Ayinde tẹ́ fi declare fún yín pé àwọn kọ́ chọ́ọ̀chì. Ẹ mọ̀ pé wàhálà yìí ló pọ̀ tó bẹ́ẹ̀ ni. Ẹ ti ń lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn Islam pẹ̀lú wonkoko olúwonkoko yìí. Àwọn èèyàn ń ṣẹ̀sìn kán lè bá àwọn èèyàn dòwò pọ̀ ni, kán lè ráwọn èèyàn jọ sọ pé àjọ wà nínú ẹ̀sìn kan náà. Adéwálé Àyùbá allegedly bí mo ṣe gbọ́ ó tẹ̀ ti kọrin kìrìsìtẹ́nì, ìyẹn náà wà lórí Facebook, ó wà lórí social media, ó wà lórí YouTube. Wàhálà yín náà ni. Ẹ̀yin àáfàá gidi ẹ̀ ṣe pé àwọn àáfàá ẹ ṣe wáàsí ẹ pé wọ́n ṣàkíyèsí kán yé ta sí ẹ̀sìn ẹlẹ́sìn. Kí ló dé? Ẹ̀yin kan náà lẹ́rẹ̀ẹ́ ẹlẹ́bọ wọ́n dẹ̀ ń jà lókè ọdẹ, ẹ lọ fi ní agbára yín ẹ lọ fi gbà wọ́n lẹ̀. Ẹ má ṣì mí gbọ́ o, gbogbo mùsùlùmí kọ́ mò ń sọ o, àwọn tí ò ní làákàyè ni mò ń bá wí. Ó wà nù kìrìsìtẹ́nì náà o, tó bá jẹ́ kìrìsìtẹ́nì míì wà náà tó bá gbọ́ pé mùsùlùmí léèyàn láwọn ṣe bí ẹni pé òun lòún pé irọ́ dẹ̀ ni. Ta ló sọ fún pé ìwọ ló pé? Lateef Adédìméjì, Ṣọlá Allyson, mo enjoy show yín. Tó bá tó possible ẹ̀ tó túrú ẹ̀ ṣe, tó bá possible ẹ̀ tó túrú ẹ̀ ṣe, kẹ́ni tó bá máa kú kó lọ forí gbá ògiri. Ọlọ́run ràn yín kẹ́ ẹ gbèjà òun. Kí ni wàhálà yín ṣe wá pọ̀ tó yẹn? Kí ni problem yín? Ẹ̀yàn lẹ́ni ẹni ṣiṣẹ́ tiwọn, ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀sìn, wọ́n ń ṣe yín ni, nǹkan dààmú yín ni, ẹ ní rònú ni. Ogun àwọn ará bí ń bọ̀ tí ń pa ìran Yorùbá. Èyí táwọn ẹ̀yẹ tó ń ṣe tí wọ́n fi múnú ara wọn dùn, tí wọ́n fẹ́ fi múnú àwọn èèyàn dùn, kán lè mọ̀ wípé ìfọwọ́sowọ́pọ̀ ló wà òkè, tí wọ́n tún fi ń ṣe ìwàásù àti wáàsí, ẹ̀yin tó lọ ń condemn ẹ̀. Ẹ stop ṣe bẹ́ẹ̀ náà. Ta lẹ̀yin gan níwájú Ọlọ́run lẹ́yìn tẹ́ ń ṣe bẹ́ẹ̀? Ẹ má gbé nǹkan kan lérí Ọlọ́run. Ọlọ́run ni wọ́n ń ké pè, ọ̀nà tí wọ́n lè gbà ké pè lẹ́ fi wọ́n lẹ̀. Tí Ṣọlá Allyson bá pẹlẹ́bọ kó wá sórí stage ẹ̀ kò kàn yín. Ẹlẹ́bọ ò bá di kìrìsìtẹ́nì, ẹlẹ́bọ ò bá di mùsùlùmí, mùsùlùmí ò bá dẹlẹ́bọ, kìrìsìtẹ́nì ò bá dẹlẹ́bọ, ẹ lágbára kankan láti sà. Kò sẹ́ni tí ò ní right sẹ́tọ̀ ẹ̀. Ẹ̀yin náà lẹ́yìn máa jà ó bú kinní kan o, ó bú kinní kan o. Tó bá ti kúrò nínú ẹ̀sìn wa ẹ pa o, sọ́lọ́run ló ràn yín. Ẹ bọ́lẹ̀ ń bẹ̀, ẹ bọ́lẹ̀ ń bẹ̀, kò dáa tó. Ẹ má gbẹ̀sì sódì, ẹ má gbẹ̀sì sódì, kò dáa. Gbogbo ẹlẹ́sìn ni mò ń sọ. Àtẹlẹ́bọ tó rí Islam bíi pé kò wá òkè, àti kìrìsìtẹ́nì tó rí Islam pé kò wá òkè, àti Islam tó rí bí ẹni pé àtẹlẹ́bọ àti kìrìsìtẹ́nì ò jẹ́ nǹkan kan. Ẹ̀yin fúnra yín mọ ibi tó pọ̀ sí. Ibi tó pọ̀ sí jù ẹ bá mi fi sí abẹ́ comment section. Jugba Master Channel.